àdìpẹ́ lé wọn lọ ìbò láti lé wọn lọ. Sọ̀fà láyọ̀ ló sọ, ẹnu bá ọ̀fẹ́ láyọ̀ lẹ́tí ilẹ̀kùn ìbí sọ̀fà lọ. Ẹ̀nẹ́gbẹ́ yìí ká gbogbo jẹ́, ẹ̀nẹ́gbẹ́ yìí jẹ́. Bóyá wọ́n lè kó ti tán. Alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí bàbá mi Èjìnà Ṣọlá kí òde sọ ní fẹ́ bá a sọ̀rọ̀. Ẹgbẹ́ wa ẹgbẹ́ tó jẹ́ wípé ó létò ni. Mo fẹ́ rọ gbogbo wa ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ká fi ara ṣiṣẹ́ ẹgbẹ́ Ọlọ́run á dẹ̀ fún ní kálukú lérè dáadáa nínú ẹgbẹ́ tá a ṣe. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí ọlọ́run ti fowó ẹ̀yẹ sọ àwọn tí wọ́n ti jàǹfààní ẹgbẹ́ wa tí wọ́n tún fi ọ̀bẹ ẹ̀yìn tán láwọn fi jẹ wá ń su àfi wọn lé Ọlọ́run lọ́wọ́ kọ́nà dáṣẹ́lé àfún wọn. Ó ní táwọn ń sọ gbogbo ìgbà ni pé kò síbi tí òun sì bínú bẹ́ẹ̀ àmọ́ àgbọ̀dọ̀ bínú káwá lọ máa gbẹ̀yìn gbọ́gbọ́ jẹ́ tó bá òkú fẹ́ kó òun ẹgbẹ́ kó òun bẹ́ẹ̀ má dùn òun ẹgbẹ́ kó wọ́n máa ta bàbà níjẹ́ síbẹ̀. Àwọn ni Ọlọ́run àmọ́ oníkálukú Ọlọ́run. Èmi kálukú Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ oníkálukú Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ oníkálukú. Kí ló dé tàbí àwọn lóyún bá tọ́lá bí kó wà jẹ́? Aṣọ wọn lè rìn tọ́lá bá là òwúlò Ọlọ́run. Ẹ tẹ̀mí ní pèmí. Ayélujára ni òní máa ń gbé jẹ àbòsí ọ̀gá mi àárẹ̀. Àwọn tí ẹ lọ ń ṣèpàdé ẹlẹ́fẹ́ gba 20% cabinet ẹ fẹ́ gba chairman main council mẹ́jọ ẹ fẹ́ gba NCDA iye báyìí ojú yín dàbí ojú yóò dá báyìí. Ẹni tó bá tara lé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́ o. Àmọ́ pẹ̀lú orí gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ láti jí àwọn ẹgbẹ́ pẹ̀lú ògo Ọlọ́run á jáwé olúborí nínú ìbò tó ń bọ̀ yìí á jẹ́ dáwọn ará àdúgbò. Ẹ máa jẹ́ kí ẹnìkan kọ́ parọ́ tẹ̀lé jẹ́ ibi ẹgbẹ́ tá a wà yìí nìkan ní ìdàgbàsókè tó múyán lórí tó lè bá wa o. Wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ owó epo a gbọ́dọ̀ sọ fúnra wa o. Eléyìí tí aṣíwájú gbé lọ́wọ́ ẹ̀ òun yóò jẹ́ kí ìdàgbàsókè tó múyán lórí kó wá fún orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin oṣù kọ̀ọ̀kan 1 trillion lọ́nà fi ń ṣe owó subsidy. Èèyàn mélòó kan ní àwọn tó dẹ̀ ń pè lára ara wọn àwọn kékeré kan ní o. Àwọn tí owó ìbá ti wá wà lẹ̀ owó wà lẹ̀ o torí láàrin oṣù méjì aṣíwájú débẹ̀ 2 trillion láti rí kó jọ. Àwọn tá a bá dá síta bó ṣe báwọn amùsùlùmí ká dá síta àwọn olóyìnbó ń pè kan ní hyperinflation bí ó ṣẹlẹ̀ ni. So díẹ̀díẹ̀ láwọn a máa ju owó yẹn síta bam 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 a wá ṣe rékú. Yàtọ̀ fẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ náírà ẹjọ́ dọ́là ẹjọ́ ta ló ń ná dọ́là ní Nàìjíríà o. Àwọn tí wọ́n ń lọ ra tó lé èbó ló pariwo dọ́là o náírà làwa ná o. Tí ọrọ̀ ajé bá lọ sókè tí nǹkan epo tó wà nílùú tí àwọn èèyàn wá ń ríṣẹ́ ṣe tí àní jẹun àdíyó ni. Ẹ má yẹ kẹ́ni kankan àwọn tó ṣe burú lè ṣe ẹ má jẹ́ kí wọ́n bá wa o dọ́là òyìn tó kàn wá pẹ̀lú dọ́là o náírà làwa ná o wọ́n lọ adẹ́fà ló wá nígbà sí náírà wa. Àwọn former of assembly member wọ́n wá kalẹ̀ Honorable Desmond Honorable Taofeek gbogbo yín mo kí o. So ẹ bá jẹ́ ká gbẹ́nu wa fún alágbàfọ̀ ìjọba tó dé tó wọ́n wípé àwọn nǹkan ò lè máa ṣe bámúbámú láyọ̀ tó fi jẹ́ wípé tó bá dọjọ́ ọ̀la orílẹ̀-èdè wọn ò wá nílé dúró déédéé mọ́. Venezuela àwọn náà lépo owó wọn ò ṣe tán ọ̀pọ̀ mọ́ sí o. Nígbà tí mo lọ sí Venezuela bí ọdún 3 sẹ́yìn $100 8 million owó olú wọn ni o. Argentina àwọn náà lépo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà táwọn náà fèrò sí wọn ẹ̀ tí ẹ̀ lé lówó Argentina ń polówó báyìí transfer nìkan ló ń ṣe fúnra wọn o.
a gbọ́dọ̀ dúró kí nǹkan dàgbà yẹn ká tó gbé gbèsè òun ni Aṣíwájú Bọ́lá Tinubu ṣe o. Ó dẹ̀ sọ pé o ò ní ṣàbòsí pẹ̀lú wa. Wọ́n ti kó rẹ̀ sí wa sọ́sùn o, ẹ̀sọ́ fáwọn gómìnà wa kó rẹ̀ sí wa jáde o. 5 billion Aṣíwájú ìwọ́n lẹ́sọ̀ọ̀sọ̀ ní gbọ́dọ̀ jáde. Tí wọ́n tó máa ń sọ̀rọ̀ pé kíní kan ṣẹlẹ̀, ẹ̀sọ́ fáwọn ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́dẹ́ àbí kí wọ́n forúkọ wọn. Tó gbé àtìrẹsì wa àti 5 billion wa wọ́n kó jáde. Ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí sọ̀rọ̀. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀, kò sẹ́yìn àbúrò ìdádúró. Ṣùgbọ́n àbúrò píkà.